obìnrin gbọ́ mi dáadáa tó o bá ti fòbò ẹ ránṣẹ́ sọ́kùnrin máa expect òbò yẹn lórí cyberspace at any time àfi tó lọ́n bá bẹ́ẹ̀ ṣé tẹ́niyẹn ò rẹ́kọ̀dì ẹ tó bá rẹ́kọ̀dì ẹ ó máa bọ́ síta ó máa bọ́ síta ó dẹ̀ máa edit ẹ̀ ó máa gbójú ara ẹ̀ kúrò bẹ́ẹ̀ tó bá jẹ́ video screen record ni á edit ẹ̀ á cover ojú ara ẹ̀ ìwọ nìkan ojú ti ẹnìkan ló máa hàn ojú ti ẹnìkan ló máa show yes àfi tó. sọ wípé kí ló máa ṣẹlẹ̀ kí ni ọkọ máa ṣe nígbà tí ìyàwó ti post. kò sí nǹkan tó fẹ́ ṣẹlẹ̀. kò sí nǹkan tí ó ṣẹlẹ̀. ọkọ àti ìyàwó parí ìjà wọn tí ẹ ló bá ọkọ àti ìyàwó máa parí ìjà tiwọn. ṣé mo di furnace wà ní pé ó lè má yẹ̀ṣẹ̀ ń ṣe ayé ẹ ló bàjẹ́ torí ẹ̀ ṣe ni ẹ má ṣe é irú àwọn tẹ́ ẹ náà ń tẹ kọ́mẹ́ǹtì wèrè ń ó dùn mí tí mi rí wọn torí n bá fún wọn lé sí ọ̀rọ̀ wọn olórí burúkú ni wọ́n ọkọ lé gan tó bá béèrè gbogbo ẹ má sẹ́ǹdì ẹ̀ sí tó bá fẹ́ kọ́ ẹlẹ́kọ́ máa lọ ọkùnrin lè fẹ́ yàwó mi at any time tí ìwọ tó bá jẹ́yàwó ẹ̀ mọ́ tó fẹ́ lọ rì márì síbòmí tán bá róbó ẹ níta ṣó máa lẹ́nu ọ̀rọ̀ nílé ọkọ yẹn tán bá gbé okó ọkùnrin kan síta ń sìn ṣé yàwó ẹ̀ máa torí ẹ̀kọ́ lẹ̀ ni yọ́mọ fẹ́ lọ náà ni tán bá gbóbo obìnrin kan síta ṣọ́kọ ẹ̀ máa fẹ́ lọ ṣọ́kọ ẹ̀ máa continue láti máa fẹ́ lọ ọkùnrin tó bá ti ń béèrè wòwò ẹ olórí burúkú ni àwọn ọkùnrin ìlú òyìnbó yẹn náà máa ń ṣe jù wọ́n á promise ẹ páwọn fẹ́ fẹ́ wọ́n á so much committed to you ìwọ gan ó rò pé o ti rọ́kọ ni wọ́n á dẹ̀ máa béèrè ìwòwò wọ́n á máa béèrè camera down lọ́wọ́ ẹ̀ wọ́n á ní kó tún ya ojú ẹ̀ mọ́ olórí burúkú ni wọ́n you never can tell where God will take you to in future in life tó o bá sẹ́ndì ìwòwò ẹ sọ́kùnrin ó máa padà fi máa blackmail ẹni ìyẹn fún reason táwọn obìnrin fi máa ń ṣe àwọn míì ń ṣe torí pé wọ́n wà desperate wọ́n fẹ́ lọ́kọ àwọn míì ń ṣe nítorí owó now ẹni tí ìwòwò ọmọlàkejì fọkùnrin mo sọ pé ọkùnrin tó bá ní ó ya ìwòwò ẹ fóun olórí burúkú ni kò ní fẹ́ reason méjì lobìnrin fi ń ṣe àwọn míì ń ṣe nítorí wọ́n wà desperate wọ́n fẹ́ lọ́kọ tọkùnrin bá dẹ̀ ti gbé e wò tó bá ti rí pé ó wà desperate ebi ọkọ ń pa ẹ́ gbogbo ọ̀lọ́kulọ̀ ni ó mọ̀ fi lò ẹ́ toró mọ̀ pé o máa fẹ́ ṣe láti keep relationship yẹn òun dẹ̀ ti mọ̀ pé òun ò ní fẹ́ ó ti mọ̀ pé lórí burúkú lòun bẹ́ẹ̀ ó mọ̀ pé ó máa ṣe nǹkan yẹn láti keep relationship yẹn then ẹlẹ́ẹ̀kejì àwọn míì ń ṣe nítorí owó whichever reason tó o bá fi ń ṣe stop it anything tó o bá yà sórí fóònù rẹ tàbí tó o send síyàn ó lè get to the public bàbá kan yìí sọ lórí live stream mi lánàá wípé ní tó o bá ti lè yára ẹ rí expect it anywhere ṣé bá a máa ń jókòó tí wọ́n mú fóònù wa lọ wọ́n ti jí fóònù mi lọ rí tí mo wá sọ fẹ́yìn fáǹsì mi bí báyìí kó wá jẹ́ pé exhibit wà lórí fóònù yẹn èmi ò dẹ́ password fóònù bẹ́ẹ̀ mú fóònù mi yọ́mọ lò lọ nítorí mi ní password lórí any of my devices tí mo ń lò so tí ìwòwò èèyàn bá paraventure dé ọwọ́ wa kí lè táwọn òbò àṣírí ẹni yẹn òbò tó gbé síta ṣe bírú ẹ̀ ló wà lábẹ́ tiẹ̀ èèyàn tó normal a normal woman being a normal person nǹkan tó wà lábẹ́ ẹ̀ náà nìyẹn tó jẹ́ normal obìnrin. Why do you think you cannot be the next victim? Torí ẹ̀ mo ṣe máa ń sọ fáwọn obìnrin tó bá ti lọ́kọ gbà fọ́lọ́run dúró tọkọ rẹ torí tó bá dúró tọkọ rẹ tó bá kúrò nílé ọkọ gbogbo ohun tójú rí ó mọ rí leléyìí oríṣiríṣi rádaràda làwọn ọkùnrin ó mọ fi lò ẹ́ nígboro most àwọn single mother tí wọ́n jẹ́ victim of pé wọ́n gbé òwò wọn síta wọ́n ń ṣe gbá wọ́n ṣàwo yìí ìmí inú wọn ń wọ́kọ ni kì í ṣe pé oníṣekúṣe ni gbogbo wọn ṣe wá rí story táwọn èèyàn attach mọ́ fídíò yẹn the only person tó lè sọ the story behind that video is that woman herself because tí fídíò bá ti jáde bẹ́ẹ̀ yẹn oníkálukú máa attach different story mọ́ èèyàn kan tún padà sọ lánàá pé kò ń ṣe bàbá yẹn gangan ló ń fẹ́ pé bẹ́ẹ̀ ibi pati bàbá yẹn náà ti ń gbé kinní yẹn kiri mo ní òkè tó bá jẹ́ bàbá yẹn kan báwo náà ṣe wá ń link ẹ̀ mọ́ ìyàwó bàbá wọ́n ní ẹlòmíì tó ń fẹ́ pé ìyàwó ẹni yẹn ṣé ẹ rí another thing is that tọkọ ẹ bá ń fẹ́ yàn kan wọ́n ń fárí lẹ́yìn olórí o kọ́kọ́ mi mọ́ fẹ́ yàn sí kò sẹ́nì kankan tó lè fi ọkọ mi without the consent of my ọkọ rẹ ló fààyè gba ẹni yẹn àbí òye yín nísìn ọkọ rẹ ló fààyè gba ẹni yẹn bẹ́ẹ̀ in a situation tí gbogbo orú nǹkan báyìí bá ṣẹlẹ̀ obìnrin ní gbogbo àwọn ènìyàn máa dojú gbogbo ẹ̀kọ́ what of the ọkùnrin tán jọ ń sẹ̀ǹdì irú nǹkan bẹ́ẹ̀ yẹn síra wọn. ìní mo ṣe sọ wípé nígbà míì tá a bá la fẹ́ expose èèyàn kan you end up exposing yourself.
wípé ẹlòmíì tó ṣẹlẹ̀ sí ti parẹ́ ìfá mo léèyàn kan tó jẹ́ wípé single mother ní ìbejì ló bí bó ṣe wá jẹ́ single mother of twins yẹn ó wá pàdé èèyàn kan ìyẹn lòun fẹ́fẹ́ ó ní òun dẹ̀ wà under pressure ojú ń pọ́n pé kóun ṣáà tiẹ̀ má rí kóun má rí ó ní òun àtẹni yẹn máa ń sọ̀rọ̀ wọ́n wá ń ṣe camera down kò mọ̀ pé ẹni yẹn ń record ẹ̀ at the end of the day ẹni yẹn excommunicate ẹ̀ títí dì sí kò sígbà tọ́rọ̀ noodles àbọ̀rọ̀ nudity jáde tí woman yẹn ò ní sáré wá bá mi ní DM pé each time tọ́rọ̀ nudity bá ti ṣẹlẹ̀ lẹ̀rú máa ń bà wọn ìgbà kéèsì Batasa that woman came to my DM to still come and express her fear. So I will start by saying that no matter how desperate you are for relationship, má send ìwòwò ẹ sẹ́nì kankan. Tó o bá ti ṣe rí má ṣe mọ́. Ọkùnrin tó bá ti ń béèrè ìwòwò ẹ, olórí burúkú ni irú ọkùnrin bẹ́ẹ̀. And I'm not sorry to say it. Olórí burúkú ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin tó máa ń ṣe àwọn àgbàyà ni wọ́n. Tó máa kọrùn gbọ̀n sọ́rùn, tó máa kọrùn funfun sórí torí wọn ò pé. Olórí burúkú ni ọkùnrin míì narcissist ni. Mo ti rí èèyàn tó jẹ́ ọkọ ilé àtòun àti ìyàwó ẹ̀ wọ́n jọ ń gbé Canada. Ìyàwó ẹ̀ yóò wá mọ́ sẹ́ndì ìwòwò sí máa nǹkan máa yẹn náà mọ́ sẹ́ndì ìwòwò sí ọkọ dẹ̀ ní òun láìkí ẹ̀ òun láìkí kí ẹ̀yin tẹ́ ẹ jẹ́ àgbàlagbà kẹ́ ẹ dàgbà kẹ́ ẹ mọ́ dànù kẹ́ ẹ mọ́ sẹ́ndì ìwòwò síyàwó òun nítorí kíni wọ́n dẹ̀ wà ní kọ́ńtírì tó jẹ́ pé obìnrin ló lágbára níbẹ̀ ó ní láti pé máa yẹn tún wá ń ṣépè fún pé òun rán ta ẹlẹ́wọ̀n ní Canada ẹ wo nǹkan tíyàwó ẹ̀ tó fẹ́ pù tiẹ̀ sí. So àwọn ọkùnrin tó bá ti ń ṣe bẹ́yìn olórí burúkú ni wọ́n àwọn tó ti dàgbà tó ti wà of age tó ti 60-70 years of age láwọn ọkùnrin náà máa ń deceive àwọn obìnrin bẹ́ẹ̀. So obìnrin tí wòwò ẹ̀ wà lọ́wọ́ ọkùnrin kì í ṣe gbogbo wọn lóníṣekúṣe àkọ́kọ́ ẹlòmíín wà tó jẹ́ ipò wà desperate ó nídìí ọkọ tí ó dẹ̀ mọ̀ wípé ọkùnrin yẹn máa send ìwòwò yẹn síta wọ́n ní even some men demand for it of course àwọn ọkùnrin náà máa ń demand fún jù especially àwọn obìnrin tó máa ń fall victim ní àwọn obìnrin tó wà under pressure tó jẹ́ pé by all means wọ́n ṣàfẹ́ lọ́kọ single mother wọ́n máa ń fall victim dáadáa so ìtí máa ń ṣẹlẹ̀ nìyẹn àwọn náà wá wò pé láti proof loyalty páwọn loyal so àwa ń fi àárọ̀ ìsọ pé ẹni ọkùnrin tó bá ti demand fún nídìí tiẹ̀ olórí burúkú ni má send inúdù ẹ séyàn má dẹ̀ ṣe camera down àti camera up àti camera down má ṣe pẹ̀lú ọkùnrin kankan kò ní padà fẹ́ ẹni ọkùnrin tó bá ti ń béèrè núdù ẹ kò ní padà fẹ́ mo mọ̀ pé bí mo ń sọ̀rọ̀ yìí àwọn obìnrin míì ń wò mí báyìí tó ń ṣe camera down yẹn tó sì máa ṣe lọ àwọn ọkùnrin tó ń tàn wọ́n yẹn sì máa ní kán má dáhùn kán má dá mi lóhùn kán má ṣe gbájàre àwọn ò lè ṣe bẹ́ẹ̀ àwọn ò lè ṣe rí àwọn èèyàn burúkú tó wá dé èèyàn burúkú lẹ́nìí they have been good people pretending all the divorce you are seeing today started with Oni Sweetie all the bad women you are seeing today they have been good women pretending all the bad men you are seeing today they have been good men pretending tí marriage ṣe ẹ̀rí bí marriage bínú ṣe máa ń dùn lọ́jọ́ wedding ni ṣé ẹ lè ever imagine pé àwọn tó fìfẹ́ bẹ̀rẹ̀ wọn á doni kórìíra anything can happen to anybody so má send ìwòwò ẹ sí ẹnì kankan má ṣe camera down pẹ̀lú ọkùnrin kankan kò ní fẹ́ tó o bá ti ṣe má ṣe mọ́ olórí burúkú lọkùnrin tó bá ń demand fún ìwòwò ẹ torí tí wòwò yẹn bá padà bọ́ síta kò sí ẹnì kankan tó máa involve ọkùnrin yẹn mọ́ oríṣiríṣi story lókù tán máa attach mọ́ núdù yẹn obìnrin yẹn nìkan ló lè ṣàlàyé the correct story behind that nude lánàá tí mo ṣe live stream mo rí táwọn èèyàn ń sọ pé kò fẹ́ máa yẹn gan ọmọ máa yẹn kan ní báyìí ní ọ̀rẹ́ rẹ̀ dọ́tà rẹ̀ oríṣiríṣi story náà attach mọ́ so ẹjọ́ ń torí ọlọ́run ẹni ọkùnrin tó bá ti ń béèrè gbogbo ẹ kò sí bó ṣe wà desperate tó kò sí bó ṣe wà pressure tó pé òun wá ọkọ especially ẹ̀yin single mother àwọn ọkùnrin ìlú òyìnbó tí wọ́n máa ń béèrè wòwò yín olórí burúkú ni wọ́n nífẹ̀ẹ́ yín woman kan ṣèwádìí ẹ̀mú mi ní alẹ́ àná tó ń sọ fún mi wípé òun fẹ́yàn kan pé single mother lòun àti bàbá àwọn ọmọ òun jà òun wá rẹ́lòmíì àwọn jọ ń sọ̀rọ̀ ó ní yóò wá mọ demand fún núdù òun ó lóun dẹ̀ ní òun ò lè ṣe é so omi ìwà ó máa ń ṣe bí ẹ ń support òun support àwọn ọmọ òun ó lóun wá sọ fẹ́nìkan táwọn jọ ń ṣiṣẹ́ ó ló wá ní ẹ tó bá love ẹ and this is the man tó ti ń bá àwọn family òun sọ̀rọ̀ the commitment was so much tó yẹ pé ó wá sọ fóun pé ṣé wọn náà fẹ́ gbáhùn ni àìmọye àwọn obìnrin tán ti gbáhùn tán láwọn ò máa rí òun tán máa rí òun nídìí ìyàwó òun fẹ́ ẹni kíní kan débi pé òun máa ń lọ ilé àwọn fámìlì ẹ̀ ilé àwọn ìyá àti bàbá ẹ̀ ó máa ń lọ ọbẹ̀
tóun ti ríra òun rí ìyàwó ẹ̀ òun sẹ́ndì nǹkan ó ló ìgbà tóun wá fi lo ẹnìkan níbi iṣẹ́ ó ló wá ní kóun sẹ́ndì ẹ̀ kó má yọjú mọ́ ó lóun wá sẹ́ndì ẹ̀ òun ò yọjú mọ́ ó ní bó ṣe ní òun tàn òun ní òun deceive òun ní kí ó lóun ò dẹ̀ fẹ́ lost relationship yẹn torí láti ìgbà tóun àti bàbá àwọn ọmọ òun ti jà àwọn òun ò ní any stable relationship ẹni náà ló tún ṣe bí ẹ fẹ́ stable tí ó mọ béèrè àlàáfíà òun ṣe gbogbo ẹ̀ ó ní bóun ṣe ó ní ló bá ní ọ̀tọ̀ ní ẹni tó ní ara tí òun sẹ́ndì sóhun ó ní bóun ṣe sẹ́ndì ẹ̀ pẹ̀lú ojú báyìí ó ló block òun straight ni ó lásìgbà yẹn ló ti ń fi kinní yẹn threatening òun